Muslims in northern Nigeria want to kill the Christians in northern Nigeria. Duk wani bahaushen mu da sai yana kudu tattaro ya dawo gida yaki za a yi fa in qataluukum faqtuluhum kadhalika jazaa'ul kafirin. Na rantse muku da girman Allah idan ku faɗa kuke mu da ma muna sakkwato kuma sakkwato ne tushen farawa. Mu za mu fara sai ku karasa din. Mu za mu taso rigima insha Allah daga ƙarshe sai ku kama mana idan za ku iya kama mana. Ku bari ku ji. Za mu kashe ku. Na rantse muku da girman Allah ni a shirye nake duk wanda yake jin ya shirya yanzu ya mun magana mu je mu tattauna mu sami tun mu ga yaushe wata rana za mu fita operation. Tunda haka kuke so a yi sai a yi daga nan saboda za mu fara kona su muna fara kashe su tukunna sai Kano a dauka daga nan a wuce Jos duk inda wani kafiri yake za mu kwalkwalo shi mu yanka shi wallahi za mu kwalkwalo shi mu yanka shi yawa wannan shine gobe sallah ko bikin sallan ma ba za a yi ba Muslims in northern Nigeria want to kill the Christians in northern Nigeria. I am saying this thing now. If you need to forward this message to security agencies, if they are pretending that they don't know what is happening on the social media, forward it to them. I have gotten death threats for simply coming out to talk about the Uromi killing. I wasn't justifying it though. I said it is wrong. And somebody said, if they blow whistle, he will kill me first. Because I am a Christian. And because people who killed their brothers in Uromi are Christians. Who told you that Uromi does not have a mixture of Christian and Muslims? These are the conversations that we need to have in northern Nigeria. I try to promote peaceful coexistence in northern Nigeria, showcase the most beautiful part of northern Nigeria in the best way I can. But in situations like this, I will lend my voice to say the Muslims in northern Nigeria are not doing justice to this. I see a lot of you come out to say this is condemnable. Oh yes, the government should take action. You are giving the government ultimatum to take action. It is good. It is fantastic. Can you also touchlight those Muslims who are inciting violence in their localities? We who live in comfortable areas, who do not live in the slums, are not going to face most of these things. But people who will face it are those ones who live in the slums. Before security agencies get to them, things beyond our control would have happened. People come out now with knives on social media to say they are going to kill Christians. And I'm not seeing anybody say anything about it. Nobody is justifying the killing in Uromi. I did not justify it, but I was said, like, people is here on my comment section. I will post some of them so you can see. Welding knives and saying they are ready. Ready to do what? They don't have 2 heads. They don't have 3 heads. We are ready for fight. If Kaduna State government cannot protect us, if Nigeria cannot protect us, we can protect ourselves. Yes. We are not living here until the governor comes. That is my submission. My name is King Silin Tubisi, and I'm White Lion. That is my name. I am not scared of anybody. This is our land. Golingora is our area. We are not scared of anybody. We are not scared of anybody. We want them tomorrow. They should come tomorrow. We are waiting for them. This night they can come. We are waiting for them. Tí ní ká lọ fúnra lára wa ṣe dájọ́ fúnra wa wọ́n ní wọ́n dí wa lọ́wọ́ mú mọ́. Wọ́n ní gbogbo àwọn terrorist ọmọ wèrè tí wọ́n wá ń pa wá nílẹ̀ bàbá wa. Wọ́n ní àwọn òdì wa lọ́wọ́ mú mọ́ àwọn wo ọ̀gá DSS ló sọ bẹ́ẹ̀. Ìjọba Nàìjíríà ní ẹ jẹ́ ká fi wèrè pọ́ọ̀tì wèrè. Wọ́n ní ó ti di woro sí woro báyìí. Community by community, street by street. Wọ́n ní group by group, yàrá sí yàrá, ọ̀dẹ̀dẹ̀ sọ ọ̀dẹ̀dẹ̀. Wọ́n ní village by village. Kó ní kálukú kẹ́ fọ́ọ̀mù group. Kẹ́ ṣe kí ni? Kẹ́ defend ara yín. Bọ́ kí tó gbé fídíò yẹn wọlé, jẹ́ sáré kà á díẹ̀ fún ẹ. Don't expect army police orders to protect all of you. Mobilize to defend yourself against terrorists. DSS chief tells Nigeria. Wàá rí fídíò tí mo gbé wọlé yẹn. Orí pé everybody ti yarí. Àwọn Northerner nítorí nǹkan tó ṣẹlẹ̀ ní Uromi ní Edo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ti lérí léka. Ẹ̀dẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan tí àwọn youth wọn bá ti bọ́ síta tó wá sọ. Nǹkan tí àwọn àgbààgbà wọn tó sọ fún wọn òun ni wọ́n máa back wọn up, you know. So má sọ wípé wọ́n kàn ń sọ lásán ni. Wọ́n ìjọ ònà tìrì tán ti sọ tí wọ́n múṣẹ́. Ó lèmi ṣe ń pe gbogbo wa nísìnyí tí ìjọba dẹ̀ ti wá fi ọwọ́ sí wípé kóníkálùkù wa ọlọ́pàá àti sójà agbára àwọn irinṣẹ́ tó wà ńlẹ̀ kò lè protect gbogbo Nàìjíríà. Ṣé o ti wá gbọ́ báyìí? Ṣé o mọ iye ìgbà tí mo ti sọ at least àti máa tó bí 2 months sìn wípé ẹ má dúró de organization kankan.
kì í ṣe pé bóyá mo ní anything against anybody torí ọ̀rọ̀ ẹ̀yin Yorùbá I don't understand. Ẹ má dúró de organisation torí kí group àbí organisation kan tó múra kan tó dé ọ̀dọ̀ yín wọ́n lè ti pa village run. O lè má ní second chance bí Ọ̀jájú ni. Tí ẹni mò ń ṣe wò ọ̀rọ̀ owó kọ́ leléyìí. Ọ̀rọ̀ wípé ìjọba ti sọ wípé ẹ dìde kẹ́ ẹ jà fúnra lára yín kẹ́ ẹ protect ara yín. Situation tó wà lẹ́sìn nìyẹn. Bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ protect ara yín. Ẹ má dúró de group kankan. Street by street gbogbo yín. Nǹkan kíkan tẹ́ bá lè ní láti fi guide ara yín, protect ara yín. Kí wọ́n má wọlé sí yín lára láti fi protect life àti property àti village yín àti area yín. Please do, my brother, my mommy. Ọ̀rọ̀ yìí ti kúrò ní pé ìjọba ló ń protect wọn. Wọ́n sọ pé àgùdọ̀ ṣe gbá àgùdọ̀ gbápa àgùdọ̀ ṣe kinní kan. My dear, ìjọba ò dì ẹ́ lọ́wọ́ mú o. Ọ̀rọ̀ tó dé wà lẹ̀ kò sí ọ̀rọ̀ wípé ẹ wá dáwó àwa tá wà lábúrò pé ká wá dáwó. Ọ̀rọ̀ owó ò sílẹ̀. Ọ̀rọ̀ wípé kò bọ́ síta kó do the needful ká ẹ pera yín jọ. Tó bá dé dúró pé ẹ fẹ́ máa ṣe fídíò ni kò sí wàhálà. Tó bá ti fi ara ẹ ṣe victim lórí rògbòdìyàn tó wà nílẹ̀ ẹni rẹ̀ lọ nìyẹn ajẹ́pọ̀ jẹ́ ìkan lára àwọn adọ́rùn mọ́ òtítọ́ ṣùgbọ́n kò lè mọ òtítọ́ nǹkan tí mò ń sọ pọ́nbélé torí ọ̀pọ̀lọpọ̀ a máa sọ wípé bí ya irọ́ ni mo fẹ́ tì yín pa ni jẹ́ ká jọ wo fídíò èkó gbọ́. It is our own culture. Our culture is communal. We do things together, festival together, ceremonies together, wedding ceremony, whatever. So why can't we fight some miscreants, some charlatans among us together? The community should say, you cannot come here. This is what Baale has done. If you go to that community to attack them, you'll be sorry for yourself. I challenge anybody to try it. And this is the way we have to do. We have to allow some level of armament for the communities, and they can serve as the first line of defense. Second takeaway from what the general said. Whole society approach is not the first time we are hearing. But what I'm saying, the way to do it is when we live here, those of us who have some influence, the elites in society, discuss with your communities, come to us, get some sort of approval and guidance, and then we can stop these criminals. Ṣó dẹ̀ ti fojú ara ẹ rí báyìí, ó dẹ̀ ti fetí ara ẹ gbọ́, ọ̀gá DSS pátápátá ọmọ Yorùbá yín ni. Wọ́n ní ká fi ọwọ́ ara wa, ká fi túwọ́ ara wa ṣe. Lára nǹkan tó sọnù bẹ̀ yẹn, wọ́n ní our culture is communal. We do things together like wedding ceremonies and everything. So why can't we fight against some of the miscreants among us together? The community should make it clear. You cannot come here. Ẹ̀yin villages, ẹ̀yin Baale, ẹ̀yin ọba, òun ni wọ́n sọ sí èmi ní pé èmi ilé sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ wọ́n wá gbé mi kò sẹ́ni tó ń gbé yín irọ́ ni o ṣe mọ̀ pé yín kankan ni gbogbo yín sá sí. Tẹ́ ẹ parọ́ ẹ̀yin ò tẹ́ bá ti sọ̀rọ̀ wọ́n ní kọ́lọ́pàá wá gbé yín ọlọ́pàá ò wá gbé yín nísìn àwọn ganan ní ká sọ fún ẹ̀yin Baale ẹ̀yin ọba wípé kẹ́ ẹ pé àwọn aráàlú yín kí oníkálùkù kó dìde kí wọ́n bẹ̀rẹ̀ sí ní foríkorí kẹfì kùlùkùn ọ̀nà wo lẹ fi lè gbára yín sílẹ̀. Má sọ wípé o jẹ́ Baale o jẹ́ ọba àbò jẹ́ ìkọ̀kan o wá sọ wípé kinní kan torí màálù àbò ti gbowó. Mo wá fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ dìde ní àdúgbò ẹ ní street ẹ ní village ẹ community ẹ fi mú fílẹ̀ má ti àbò sí àtọ̀tẹ̀ mọ́ o tó bá parọ́ mẹ́ni tí ò ṣẹ̀ ẹ̀mí à lọ sí. Ẹ fi mú fílẹ̀ kẹ́ farabalẹ̀ kẹ́ ṣe findings kẹ́ di òtítọ́ mú. Tẹ́ ẹ bá rí ọba kọ́ba Baale kí Baale Ijoye kí Ijoye, businesswoman, businessman, politicians, governor, anything. Tí àjẹjẹ bá ṣí mọ́ lórí tó sponsor àwọn people yẹn tẹ́ bá mú tó bá confess tẹ́ dẹ̀ rí òtítọ́. A ní láti mú scapegoat lára wọn. Àìjẹ́ bẹ́ẹ̀ àìmọye àwọn ọmọ Yorùbá tó wà tó jẹ́ wípé wọ́n ti gbàbọ̀dè fún wa. A ní láti fèsì àwọn alábọ̀dé àárín wa pẹ̀lú àwọn ọmọ àlè tán kó wá gbogbo wọn ní ká jẹ́ ká papọ̀. Ẹ má jẹ́ ká sọ wípé mo mọ̀ bóyá family mi ni ẹbí mi ni ará mi ni wọ́n á pa ẹ́ o. Má jẹ́ kí ìkan náà má jẹ́ kí ìwọ náà become a victim. Má dúró kó become a victim.
Maduro can become a victim. Òun ló ti gbọ́ yẹn. Wọ́n ní, when we live here, those of us who have influence, the elite in society must discuss with our communities. Come to us, get some approvals and guidance, and then we can stop these criminals, he added. Wọ́n wá àwọn èmi náà wá fi àsìkò yìí rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹ̀yin bọ̀rọ̀kí ní ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin olówó ọlọ́lá tẹ́ ń gun mọ́tò kàkàtẹ́ nílé iṣẹ́ tó wà lọ́wọ́ yín tẹ́ mọ̀kọ́ tẹ́ máa fi ṣe. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo ẹ̀yin celebrity kò yọ ẹ̀yin celebrity sílẹ̀. Ọ̀rọ̀ yìí ò sí ní wípé ẹyọ wọn wá máa gbógun tì yín, ẹ̀yin celebrities wa, tẹ́ bá sọ̀rọ̀ wọn á mú yín. Ìjọba gan ti sọ wípé oníkálùkù kó dìde, àìmọye ẹ̀yin celebrity lẹ ti jẹ́ victim lọ́wọ́ àwọn ará bí. Tó o bá wá fi opportunity tí ìwọ náà fi sọ̀rọ̀ síta torí ìjọba wọn ò mú anybody mọ́. Wọ́n ti mọ̀ wípé òtítọ́ là ń sọ. Ọ̀rọ̀ eléyìí ò sọ̀rọ̀ pé Yorùbá nation is an organization and it's a movement. Ó wà on its own. Ọ̀rọ̀ àlàáfíà ààbò tó péye fún ilẹ̀ Yorùbá lélẹ̀. Èmi àti ẹ̀rọ Yorùbá nation kan dúró kò kàn wọ́n. Gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ sí security láti pèsè ààbò tó péye fún the whole Yorùbá land, our life and property ni kò kan Yorùbá nation. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, so that oníkálùkù á lè bọ́ síta láti protect ara ẹ̀ ni mo ṣe ń sọ bẹ́ẹ̀. Kò ní sí pé ìwọ náà tó bá fẹ́ protect ara ẹ̀ ò bá jẹ́ ìkan lára àwọn campaigner, má wọ aṣọ Yorùbá nation, má pariwo Yorùbá nation. It is about Yorùbá land now. Tó o bá wà lọ sọ pé kíní kan tó bá mú ẹ, tó bá dẹ̀ wá fi ẹ́ powó, ìwọ ló dẹ̀ mọ̀, àwa ti sòótọ́ fún ẹ nìyẹn. Ẹ̀yin religious leaders, especially ẹ̀yin Christian religious leaders, àìmọye Christian tó jẹ́ pastor yín lọ ti bẹ́ lórí tẹ́ rí, àìmọye mass burial, àìmọye tẹ́ sọ ransom fún. Still, ìdí tí ọ̀pọ̀lọpọ̀ Christian sì ṣe ń ṣe bẹ́ẹ̀ ni wípé mi ò understand. Tẹ́ ẹ lè sọ̀rọ̀ dáadáa nínú platform yín, nínú ṣọ́ọ̀ṣì yín táwọn members yìí tó ń believe ọ̀rọ̀ ẹnu yín. At least nísìnyí tíjọba ti sọ̀rọ̀, mo rò wípé ẹ̀yin pastor tó bá lọ church, tí daddy jíò ẹ, mọ́mí jíò ẹ, pastor ẹ, evangelist ẹ, name it anything, tí ò bá ti sọ̀rọ̀ síta wípé you have to learn how to protect yourself nísìn. My dear, ajẹ́ wípé ó wà lára àwọn tó ti gbowó ẹ̀mí wa nílẹ̀ Yorùbá nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká fi wèrè pọ́tì wèrè. Wo ẹ̀yin Islamic religious leader pẹ̀lú ìjà orí burúkú tẹ́ kàn ń jà náà láì tẹ́ ẹ̀ ní tìjú látòkè wá sísàlẹ̀ yín, tójú òtì yín, tẹ́ ẹ̀ ń ṣe yánmayànmọ́. Àtijọ́ tó ti ń pa àwọn ìran yín, ẹ̀yin mufti, grand mufti, land mufti, Yorùbá mufti, land gbogbo ẹ̀ mufti ni. Ṣéyíkì ni kíní kan ni àfáà ní gbogbo yín, ẹ̀yin Islamic leaders nílẹ̀ Yorùbá. Àtijọ́ tó ti hàn wá lémọ̀, ẹ kì í lè sọ̀rọ̀ torí ẹ sẹ́ sí bí abẹ́ ẹ̀sìn wípé ọmọ ìyá yín ni wọ́n, tó bá rí yín ní ọmọ ìyá àwọn, wọn ò ní wá máa pa yín, àbí wọ́n sọ fún yín pé wọ́n ń pa mùsùlùmí ní north. Ṣé wọn mọ̀ àbí ò tí ì gbọ́ pé wọ́n dáná sun mosque pẹ̀lú àwọn tó kírun nù bíbẹ̀? Ìyẹn ló fi máa mọ̀ wípé it has nothing to do with religion. Ethnic cleansing ni. Wọ́n fẹ́ gba ilẹ̀ bàbá wa ni. Wọ́n fẹ́ lé gbogbo wa kúrò bó ṣe ń ṣe ní middle belt. Wọ́n fẹ́ ṣe ní ti north náà bó ṣe ṣe ti north. Nísìnyí ọ̀rọ̀ ti kan everybody, àtọba àti ìjòyè àti religious leaders àti everybody. Ìyálọ́jà gbogbo yín, ó yá gbogbo ẹ̀yin olówó ọlọ́lá, ó yẹ dìde nísìn. Maduro de organization àbí group kọ̀ọ̀kan kó wá gbà ẹ lẹ̀. Kan tó dé ọ̀dọ̀ ẹ, wọ́n lè ti sun village yín tán, kẹ́ ti dérú. Mi ò ní anything against anybody tí ẹni mò ń ṣe. Torí tẹ́ bá dé owó jọ, tẹ́ bá ní organization báyìí, group báyìí kan wá protect yín, ṣé wọ́n máa jókòó tì yín sínú village ẹjọ́ máa gbé ni? Torí mi ò understand. Bóyá a day, 2 days, 3 days wọ́n wà pẹ̀lú yín, wọ́n á tún kúrò ńbẹ̀, wọ́n á lọ síbòmí ìtàn ti gbowó náà. Bóyá ọjọ́ tó bá kúrò nínú village ìjọ ẹ̀ gangan náà máa wá invade yín. Ká tó máa gbé telephone kan tó máa sábọ̀ gidigidi, wọ́n ti sun yín dérú. The best thing tó fún yín ní ìfọ̀kànbalẹ̀ ó ní kí gbogbo yín foríkorí. Àsìkò tẹ́ máa ṣọ̀tá ara yín kọ́ lélẹ̀. Tẹ́ bá tẹ́ máa bára yín jà. Tẹ́ like láti máa gbógun tira yín, ẹ tẹ́ ṣe kọ́kọ́ protect ara yín. Tẹ́ bá wà láyé, tẹ́ wà láàyè àti property yín, ó lẹ lè rí yẹn ṣe. Ẹ jẹ́ kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ ní àsìkò yìí. Kò sí wípé ìjọba kan bọ̀ o, any leaders or elders tí ò bá lè sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá nísìn, wà á ti mọ̀ pé lára wọn ni. Nísìn la máa mọ ẹ̀yin ọ̀bàyéjẹ́ ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ yẹn ti lójú nísìn. Ẹ ṣé o, ọ̀gá DSS. Thank you very much. We appreciate you. God bless you, sir. Ọlọ́run á máa bá gbé ọwọ́ yín sókè. Ẹ ṣeun gan ni. Adúpẹ́. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá tẹ́ ẹ sá sẹ́yìn. Tẹ́ ẹ bá ṣe gbá, ọlọ́pàá mú yín. Wọ́n ò mú yín mọ́ o. Ẹ bọ́ síta kẹ́ do the needful. Mi ò fẹ́ kí fídíò yìí gùn jù.
orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé sharply. Èèyàn kọ́kọ́ kọ́mẹ́ǹtì sí abẹ́ fídíò tí mo gbé sílẹ̀ lánàá ó ní mo sọ pé mo condemn nǹkan tó ṣẹlẹ̀ ní Uromi. Ẹ jẹ́ ká máa fọpọlọ kó kinní ìnà kí ló fẹ́ kí n sọ tí mo bá jẹ́ ìyàwó ẹ̀ kí ló yẹ kí n sọ tí mo bá jẹ́ àbúrò ẹ̀ kí ló yẹ kí n sọ àbí mo jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ bó bá jẹ́ mi nìkan ló bí lọ́mọ kí ló yẹ kí n sọ. Gbogbo àwọn tó sọ̀rọ̀ nípa situation tó ṣẹlẹ̀ ní Uromi tó bá tẹ̀ máa wá sọ nǹkan míì ohun tí everybody kọ́kọ́ sọ including very dark man politicians or anybody o ohun tí everybody kọ́kọ́ sọ ni wípé we condemned what happened kò séyàn tó like ẹ̀. Then wàá wá fọ́dẹ̀ láti ṣàlàyé pé tó bá jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ti down láti yọ ọdún ìnìkan tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ kí ni mo ẹ̀ṣẹ̀ ti tèmi bẹ́ẹ̀ ṣé èmi ni kí n wá gbé Òṣùká kí n dúró ẹrù tí òun ṣe ti tèmi ni torí mo sọ pé mò ń jà fún ìran mi. Ẹ jẹ́ ká máa lórí o ẹ jẹ́ ká máa ro ọpọlọ o tó o bá dẹ̀ wà lára àwọn tó ń ẹ̀sẹ̀ tí pé o fẹ́ fi mí kó fá ilẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ̀ ìwọ ló máa lọ sí torí ọ̀rọ̀ tó wà lẹ̀ ọ̀rọ̀ gbogbo wa pátápátá ni kò ń ṣọ̀rọ̀ ẹnìkan so má wàá dìlé mi lórí. Ọgbọ́n ìbùkún ní fọ́mọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe ìwọ tó bá gbọ́ Yorùbá nínú tó ọ̀rọ̀ tó wà lẹ̀ tó yí ẹ wàá fi ọpọlọ sí. Rántí wípé Finland ni Simon Ekpa wà denele ni ó wà nù prison tó wá dẹ́sì jù ní Finland jẹ́ kó rí ẹ pé rántí wípé ní Kenya ni wọ́n ti jí Kanu tán jí gbé tó já sí pé kò síbi tó wà all over the world tí ọwọ́ ò lè kàn ẹ́. Ẹ jẹ́ kó rí wájọ pé o lè tì mí o mi ò má tì mí o kò sẹ́nibọ̀dì tó lè tì mí o ìwọ náà ní channel o dẹ̀ ní Facebook gbé ojú ẹ̀ jáde báyìí inú ilé mi ni mo wà gbé gbogbo kan jáde kó wá sọ èyí tó ń ẹsẹ̀ ti pé kì í sọ yẹn ká lè mọ̀ pé o láyà ń tiẹ̀ tó bá jẹ́ ti tèmi máa fọpọlọ sí ọgbọ́n nìyẹn náà ni máa fi ṣe kò jù bẹ́ẹ̀ lọ. Orúkọ tèmi ò yí padà fẹ́yìn tí ọ̀rọ̀ ilé ayé yé Yèyé Dára Kowé ni mò ń jẹ́ bá mi share video kó go everywhere especially Nigeria kí oníkálùkù lè mọ̀ pé wọn ò rí ibi sá sí mọ́. Ìjà yìí ọ̀gá DSS ti ní gbogbo wa àtọba àti baálé àti ọlọ́pàá àti everything ìwọ mẹkáníìkì ìyálọ́jà oní pure water oníṣu aláta elépo gbogbo wa wọ́n ní ká jọ fọwọ́sowọ́pọ̀ olówó ọlọ́lá wọ́n ní ká jọ fọwọ́sowọ́pọ̀ ká fèsì wọn ló bá tán. Má gbàgbé o láti bá mi subscribe bá mi like video drop your comment ire o kàbìtì.